ọdún yìí ìtọ́niníjà ni àwọn aláṣìṣe fẹ́ fi ṣe. tí a bá sọ pé ó tún ti ń rúgbó bọ̀ o gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin mùsùlùmí lápapọ̀ ó tún ti ń rúgbó bọ̀ wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ní Ìlọrin o gbàwèrè gbàwèrè inú ẹni ní gbé kíní yìí ìfẹ́ gbogbo olú mi ó sì á di wàhálà àwọn oníṣẹ̀ṣe tún ti ń bá bọ̀ o àwọn ẹlẹ́bọ tí wọ́n pe àwọn oníṣẹ̀ṣe wọ́n tún ti ń bá bọ̀ o wọ́n tún ti ń bá bọ̀ o àwọn èèyàn láwọn ọ̀fẹ́ bọ́ńdù àwọn wọ́n láwọn ọ̀fẹ́ kẹ́yìn ọmọ sọdún orò yìí mọ já kankan nígbà àwọn ẹ̀sà àlàyé fáfá gidi èyí ló wọn ọ̀fẹ́ yàwó ní dandan láyé ọ̀fẹ́ ẹgbọ́n táwọn àfáà sọ lórí ẹ̀ kó tó di pọ́ọ̀ ní òpó àdìran tó ẹgbọ́n tí àwọn ògo Ìlọrin ẹgbọ́n tí wọ́n sọ lórí ẹ̀ o. àní ní Ìlọrin tí wá ń bì pẹ̀lú ògo Ọlọ́run ní tí ń jẹ́ ẹ̀sìn àṣìṣe kò lè wáyé ìpè wọn èsè ní àìsè nínú ìlú tá a wà yìí ẹ̀sìn là ń ṣe nílẹ̀ yìí ẹ máa ń lò kíní ọ̀nà ẹ̀sìn làwa máa ń ṣe nílẹ̀ yìí òun náà ni ẹ̀sìn Islam a sì gba Christianity lálejò gbogbo Ìlọrin yìí chọ́ọ̀chì tí ń bẹ Ìlọrin yìí kì í ṣe thousands nílùú Ìlọrin yìí ẹ̀sìn tí ò bá ti ní tírà tọ́lọ́run ò sọ̀rọ̀ rẹ̀ fún wa pé tírà kan ń bẹ fún un tí ò lákọọ́lẹ̀ àwọn òwe gbà nílẹ̀ yìí ẹ̀sìn àwọn aláṣìṣe táwọn sọ yìí kò ní àkọọ́lẹ̀ nkálukú kan ń kọ̀wé tiẹ̀ nígbà táyé lajú tán yìí ni tí kò ní sílísílà kan tí ìwé náà ń bá bọ̀ wá so ànígbà kò sí ànẹ́bì tọ́lọ́run rán sí wọn ẹ̀sìn kírísítẹ́nì Ọlọ́run lá ànẹ́bì tó rán sí wọn táwọn pè ní ànẹ́bì Ìsá alayhi salatu ó tẹ̀ jẹ́ pé òun ló pè ní kírísítẹ́nì lójú ayé ara rẹ̀ wọ́n sáà sọ pé ìtàwọn ń jẹ́nu ànábì Ìsá tí ń jọ ọmọ Màríámà òun ni wọ́n sì gbà lójíṣẹ́ wọn bó tiẹ̀ jẹ́ pé àwọn kan tó ń pè yín náà ní Ọlọ́run. ó nídìí eléyìí ìlú Ìlọrin ní nǹkan báyìí àfẹ́ lọ́dọ̀ wa torí wípé tí wọ́n fẹ́ ṣe yìí tí ó kópa lára bá wa ni. ẹ wo omi yìí bó ṣe sàn yìí ó níbi tí ń lọ tí wọ́n ń mu omi yìí níbẹ̀ ó níbi tí ń lọ tí wọ́n ń bomi yìí wẹ̀ ó níbi tí ń lọ tí wọ́n ń bomi yìí fọṣọ ẹ̀yin ò wá dé ẹ̀ẹ́dẹ̀ kò sí ẹ̀ẹ́dà tí ò dá sínú rẹ̀ bí wọ́n bá láwọn kí aṣọ bọnú omi nípa àwọn afẹ́ fọ aṣọ báyìí ìgbà míì ń bẹ epo pupa ni wọ́n fa aṣọ kó so wọ́n ń da ìlú láàmú wọ́n ń kópa lára bá ìjọba nìyẹn everybody so ìdínú tí ìlú fi ní àfẹ́ ntọ́lọ́hún ò bá sì ti fẹ́ Ìlọrin ò kì í fẹ́ ní àyè èyí ló mú gbogbo community dìde bàbá wa ìmáàmù fún gbogbo ìlú tá a wà yìí tá a mọ̀ sí Iyemọja bàbá ní ọ̀kan gbòógì nínú ògo Ìlọrin bàbá Sheikh Lukman bàbá Lágòrò àwọn náà ń bẹ́yà yìí àwọn tẹ́ rí àwọn ọmọ ìlú nù àwọn ọ̀dọ́ ìlú àwọn ọ̀dọ́ ìlú nù àwọn fìjìláńtẹ́ àwọn ọmọ Iyemọja àwọn ni wọ́n sún bíi pé aláwọn ò fẹ́ on the 19th àwọn sáyẹ̀sùn mọ́júmọ́ ṣáájú on 20 àwọn sọdún wọ́n láwọn ò fẹ́ gbogbo nǹkan bá ń bì àwọn security wa tí wọ́n. so kí wàhálà mẹ́wàá ṣẹlẹ̀ àti fi tó jọba létí àmọ́ kí ló jẹ́ wá bí òun ni wípé wọ́n lè wá ní kọ̀rọ̀ tó wọ́n á ṣe rìkọ́dì kan tó wọ́n á fi yanga pé àwọn sọdún Iyemọja Ìlọrin ní rí sí ńlẹ̀ yìí. kó tó gbé òdìrán tó ẹ̀sìn rántí tá a fa bóyá bí ọdún kan sẹ́yìn ní ìsìn tá a fa bóyá ọdún méjì sí tá a fa tó já sí bí ó já sí ẹmọ iye èèyàn tó sùn lókè kúrò nítorí ẹ bóyá tọ̀tẹ̀ yìí bóyá iná wà lè jù bóyá bọ́ọ̀sì bóyá èèyàn tí ó sùn lókè kúrò lọ́tẹ̀ yìí yóò kọjá bẹ́ẹ̀ ẹ bà wọ́n wọ o ẹ̀yin tẹ́ jágbàgbà ẹlẹ́bọ tẹ́ jọ́sẹ̀ sí ẹ bà àwọn ọmọ yín wọ o Ìlọrin ò ní tèkẹ́ sí pẹ̀lú wọn lọ́tẹ̀ yìí o.